ọkọ mi ẹ wò ó ẹ má ti lọ síbi kankan ẹ jẹ́ ká jọ jókòó ká wo Yorùbá yìí sẹ́rí fíìmù yìí àwọn èèyàn ti ń ròyìn ẹ̀ àwọn ìyá Bílíkì wọ́n ní pé oyè kí ló pọ́kọ rẹ̀ gan-an ìdààmú òru náà kò rú pé wọ́n lọ́dún débi wípé èèyàn gbọ́dọ̀ mọ̀ wò ẹni tí ọ̀bá wò ó míìsì ẹ má lọ bí ẹ kan o ẹ jẹ́ àjọ wò ni. ọ̀dà jẹ́kẹ́ mi náà jókòó kí n bẹ́ẹ̀ wò. ẹ ṣe gan ẹ jẹ́ àwò ó lọ́dún gidi o. wọ́n sì ń kọrin lọ́wọ́ ẹ má ti lọ bí ẹ kan o ẹ gbọ́dọ̀ dídé lọ́tọ̀. ṣé wàá lè tó bẹ́ẹ̀ yẹn. eléyìí dùn pọ̀ ọ̀rọ̀ ìdààmú òun náà pọ̀ pé wọ́n lọ́dún débi pé. láti bẹ̀rẹ̀. kí ló dé tí wọ́n ń wo ìyàwó rẹ̀ báyìí. bí ìyàwó ẹ̀ ṣe nǹkan tí ò dáa nìyẹn. ẹ jẹ́ á máa wò ó lọ ọmọbìnrin ọ̀hún sì rẹwà. irú aṣọ wo lára ni obìnrin náà wọ̀ lóòótọ́ yìí. ìdáàbò kí ló ṣaṣọ tọmọbìnrin yìí wọ̀ aṣọ tó rẹwà tẹ́lẹ̀ tó fọyín dáadáa tó gún régé lára rẹ̀. gbogbo nǹkan tá a máa ń sọ náà nìyẹn irú aṣọ wo lélẹ̀ kó lọ pààrọ̀ ọkọ gidi lélẹ̀. kó lọ bọ́ lẹ̀ mọ̀ ni. kó lọ pààrọ̀ náà. òbúrú ẹ̀yin ọkùnrin náà tẹ́ bá gbogbo nǹkan tó dẹ̀ sí ẹ máa ń láìkẹ̀ tẹ́ bá rí nígboro. òbúrú. kí ló tó ṣe. ó ti lọ. aṣọ yìí fáìn. aṣọ wo ló fáìn. irú aṣọ wo lélẹ̀ bá. ẹ dákun kí ló tó ṣe ń tọ́ ọmọbìnrin yìí wọ̀ ṣáṣọ yóò tí ì fáìn tó ni. búbù ni aṣọ ń fáìn. búbù kí ni òun kọ́ ni wọ́n rí gbogbo nǹkan ara ẹ̀ tó wọ̀ yìí nínú nẹ́ẹ̀tì aṣọ tó wọ̀. gbogbo tẹ́ ẹ mọ rí níta náà tínú yín fi máa dùn nù tẹ́ ẹ fi máa ranjú bá àwọn ọmọ ọlọ́mọ àwọn obìnrin olóbìnrin tẹ́ ẹ mọ ranjú wọn tẹ́ bá ti rí wọn aṣọ yìí fáìn lọ́rùn ọmọbìnrin. owó nǹkan tó wọ̀ sókè owó bra black owó pant black yàtọ̀ ní pé pọ́ńṣọ̀ kí ló pélé. lùsùn ọkọ̀ bó ṣe jẹ́ pé pọ́ńṣọ̀ ti yẹn ló bí ó ṣe jẹ́ pé pant aṣọ yẹn dọ̀rùn òwò o tó sọ fún mi sí pé pant ìjọ ẹ̀wọ̀n jáde àbí lọ sọ́dọ̀ the junior àwọn old ní ẹ̀ ok máa lọ. pant kọ̀ọ̀kẹ́. títọ́ lọ. tó bá lọ jẹ́ pé patí lélẹ́yìí ìbínú lọ tó bá jẹ́ mi ni kódà tó bá jáde lọ́dọ̀ ọjọ́ ò padà wọnú ilé mi mọ́ èmi ò ní padà wọnú ilé mi mọ́. tó bá lọ kí ni ó ṣẹlẹ̀. ọ̀dà. dìímú. ọ̀dà. ẹ̀rí kò lè dìímú ẹ̀yin ọkùnrin. tó bá ti lè lọ tó jẹ́ pé ìta ló lọ bó ṣe wà kò wọnú ilé mi mọ́. ìjọ ṣẹlẹ̀ ń bọ̀ ìjọ tó bá dárú ẹ̀ wò ó wọnú ilé mi mọ́. kò burú ẹ bá dábẹ́lẹ́ mọ̀ wò lọ ẹ rí bóyá yóò wọlé bóyá kò ní wọlé. ta lélẹ̀. ó dẹ̀ pé inú yàrá ọmọ ọ̀dọ̀ ni ó jẹ́ bó ṣe múra ọmọ ọ̀dọ̀ wọn ni ọmọ ọ̀dọ̀ ni kò lè jábùrò ìyàwó ọmọ ọ̀dọ̀ ni ọmọkùnrin tí àbọ̀fẹ́ bẹ̀ǹsẹ̀ ni. ó ṣeé ṣe. ẹ̀yin lọ̀gá rẹ̀. ọmọ ẹ̀ ń gbìyànjú dé. ẹ má dùn ún gà kí n tẹ́ra mi ní ṣe madam. fi madam sílẹ̀ o tó bá tẹ̀rẹ̀ sí ibi fún mi wọ́n kò máa yẹn jù ẹ̀ jẹ́ kí n bẹ́ fòkù ẹ̀ tọ́wọ́. ọ̀gá ẹ lè rí fòkù mi bẹ́ẹ̀ bá lè ṣe fẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ tí mo sọ kò tí yé àbí. kò yé mi sà. èmi tó ń wò èmi ni ọmọ olódò dẹ ṣùgbọ́n jẹ́ kí n lódò dẹ mi lára ẹ̀ tó ti gbọ́ wáyé. ọ̀gá ní sùúrù rẹ̀. tó bá yẹ kí n ṣe tó lè ṣe máa sá kí. ọ̀gá ní sùúrù. ọ̀gá dúró ọ̀gá jọ. ọlọ́run má sọ̀rọ̀ ara yín ṣòkúta jọ. ara yín ṣòkúta. oní tó ń bẹ dákun kí ló fi ń wá wá ṣe ń ta. gẹ̀tì má rèé o. ẹ lábẹ́bẹ́ kọ́ lélẹ̀ yìí òun náà ní gẹ̀tì mọ́. fẹ́ jáde ó dà kó rẹ̀ mọ̀ kó tó ṣe mọ́. ó dà kó rẹ̀ mọ̀ kó tó ṣe mọ́. tó yá wẹ̀rẹ̀ ni tó yá wẹ̀rẹ̀ lábẹ́bẹ́. ní kò fọ mọ́tò yìí láàárọ̀ tó fọ mọ́tò yìí ṣá. mo ti fọ. hello he is the man of the house ọkùnrin lé ní kí ló ṣẹlẹ̀. kò burú kí lọ́kàn gẹ̀tì má. já máa wo.
ṣùgbọ́n kan tó sọ kò rí ìyàwó ẹ̀ látẹ̀ẹ̀kan. ẹ dákun ṣé gẹ̀tì máa ń lọ́pọ̀ ìyàwó rẹ̀ ni sẹ́yìn ìyàwó ló ti ẹyin gẹ̀tì máa ló ti máa pọn ìgbà ìyàwó ẹ̀ síta tó dé ní ọmọ nǹkan tó dé ẹ̀yin ọkùnrin máa kanra burúkú tẹ́ bá ti bá ìyàwó yín jà nínú ilé ẹ máa kanra mẹ́rin tó bá wọ̀ ṣàkání yín. ṣàṣe sùúrù ó rí ìyàwó ẹ̀ ṣe láti 3 hours kò tí ì wọlé irú iṣẹ́ wo ló lọ jẹ́. ẹ̀jẹ̀ agbọ́ràn ẹ̀jẹ̀ mi ìwà gbogbo ẹ̀yin ọkùnrin nìyẹn ẹ máa sọ obìnrin kí ni ṣó kí ló dé tíṣẹ́ bá kala kò ní sọ ìyàwó ẹ̀ káàkiri. Yes, keep short. Bí kankan náà ní irúkìrú ọbẹ̀ wọ. Ó dẹ̀ kún rántí ń bíbà yìí ni o oyin làgbà yẹn rántí nìyẹn o. Àbọ̀ tó ti wá bọ́ ẹlòmíì níbo ní tirẹ̀ ó tún wá bóbì míì ni. Ṣàṣàrà wá jókòó tàdé àti wípé bó ṣe wà yẹn kò sí nǹkan tó fàmì hàn wípé bóyá obìnrin kan ló lọ bá bóyá business partner ẹ̀ gangan lélẹ̀. Ẹ farabalẹ̀ ẹ̀gbọ́n tí ẹ wí ẹ̀gbọ́n ẹ wojú tó fi ń wo obìnrin wọn ẹ̀yin ẹ máa wá ẹyin ojú tí fi ń wo ọmọbìnrin wọn. Kí lè sọ kiri lójú ọkùnrin gan-an bí wọ́n ṣe àti wàhálà àti lójú wa business partner ni wọ́n sọ̀rọ̀ nípa business ni. nígbà bẹ́ẹ̀ náà ṣe máa wojú tẹ́ máa wojú nù bí mo ṣe káyé lọ́dọ̀ Síkírá níjọ́ yẹn nìyẹn tẹ́ ń wò hàn bẹ́ẹ̀ náà ló náà ṣe ń wò ṣe sùúrù ìkànkan náà ní lọ́dọ̀ Síkírá ṣebí kíni. ó ti sọ fún pé òun fẹ́ máa fẹ́ ni o. kò sọ bẹ́ẹ̀ business partner ni nǹkan tó sọ nígbà yìí ni pé káwọn ẹjọ́ ọ̀rẹ́ fún súnmọ́ ara wọn dáadáa ju ti àtẹ̀yìnwá lọ kí bísíǹsì lè máa lọ déédéé. yóò kó bísíǹsì sí lórí ó ti fọwọ́ mórí yóò kó bísíǹsì sórí ọmọbìnrin yìí ẹ wo náà bí ṣe ń wò bí bèbí ẹ rí. ọ̀rọ̀ bísíǹsì náà sọ ìbọn lélẹ̀ tó rí ẹ̀. ẹ rẹ́nu rẹ̀ bí ìròbó òdi ajá ń tọ́ sọ ni pé kó ẹ̀gbọ́n ṣé ń gbọ́ ẹ̀yin obìnrin ó níyàwó ńlé mọ́ gbà fún. ní kíni àní business partner ni máa ṣe sùúrù ìgbóná ẹ̀yin obìnrin yìí ti máa ń pọ̀ jù o business partner ọ̀rọ̀ business náà sọ ṣé ìwọ́de kí wọ́n ti ra tẹnubọra ẹnu ara wọn báyìí. business partner nílé ọtí kí lóbìnrin lọ ṣe pẹ̀lú ọkùnrin nílé ọtí náà bá fẹ́ lọ fẹ́ra wọn wọ́n bá wà bí wọ́n fẹ́ lọ dúnra wọn wọ́n lè délé ọtí kí ló dé. kódà ilé ọtí ló sọ inú hòtẹ́ẹ̀lì wọ́n máa ń ṣe business níbẹ̀ kò sí nǹkan tó ní ti oríṣiríṣi ni ọkùnrin àtòbìnrin lè ṣe. àbí ẹni sùúrù jẹrẹ ẹ bá sáfẹ́ ẹni bó ṣe ń wò ni. ṣé ẹ rí ni ṣe gbọ́ ọ̀rọ̀ ọmọbìnrin lákọ mọ́ ni. àní kò láwùkọ mọ ìwọ ló ń wò bẹ́ẹ̀ business partner wọ́n lè pera wọn lórúkọ tó ń bá fẹ́ kò sí kíni. ó náà mọ̀ gbádùn ara wọn business partner la máa ń gbádùn ara wọn ẹ̀yin ọkùnrin oríire ó burú wàá rí jẹ́ kí ìyàwó yọ gbọ́ọ̀nù ìwọ lè pè gan. tọ́lá ọmọkùnrin ọba ti burú ni ẹ̀yẹ wo orú ọmọ orú obì tó gbé sínú ilé ẹ̀wọ̀n tí ń tẹ̀lé olórí bíi ike kókó ẹ̀rí ẹ̀wọ̀n ọmọbìnrin. ṣebí kò dì mọ́ wọ́n sọ̀rọ̀ ni. kò burú ẹ bá ń wò lọ ni ẹ máa wo ibi tí ọba ní ayé rẹ̀ jà kò burú láti náà lé ọtí. ó sọ̀rọ̀ ní business partner ni. Okay. Nítorí ṣeṣeṣeṣe ó sì mú láwọn ọmọ ọ̀dọ́ wọn ó sì kì í mọ́lẹ̀. sórí ó rántí. ṣé n sọ fún bàbá ṣàfù fọlọ́mọkùnrin yìí ní tó ti ṣe síwájú ni. irọ́ bí sẹ́ wọ́n gun gbogbo obìnrin kánú. ṣe sùúrù kò gúnlẹ̀ ẹ̀kan yẹn tá a rí yẹn àròkàn lọ́kùnrin yìí ti ń rò àròkàn ló mẹ́kún àsùn ìdáwọ́ odidi 3 hours kí ìrìnyàn ìyàwó lé iṣẹ́ kó má dẹ̀ padà. mo ti gbọ́. ṣé o máa ń pè ní ìwà burúkú tí wọn náà máa ń wù gbà kan náà nìyẹn tó jẹ́ pé màá náà lọ sí sáàsá yìí lọ́ra kan lọ́jà. ọmọ tí ń lọ yàwó nínú ilé wo tó bá wù ọkọ ọkọra jù bẹ́ẹ̀ lọ tíyàwó ẹ bá dé òní tó ṣe fún un. ẹ bèbèrè o gẹtìmánú. kí ló ṣe wèrè tó káwọ́ sórí. àwọn èèyàn pé ṣe ni ìkúnlẹ̀ àbíamọ ni ẹgbọ́ ìkúnlẹ̀ àbíamọ ni. ọ̀yà ṣẹ́rí nígbà tó wà ń gbà ayé rẹ̀ tó yẹ kó wúlò fún ìyàwó rẹ̀ kò wúlò yóò mọ kanra mọ́ bí ajá ni ìgbà tó yẹ kí ẹ̀wọ̀n náà ráyè tí ń sìn òun náà ráyè bí mo ṣe ń wo ìṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀. bí ṣe bá ti bọ́ lọ́wọ́ ẹ̀yìn ọkùnrin ẹ̀bọ̀ wò ní hàn bíi búdọ̀. bí ṣe bá wá bọ́ lọ́wọ́ ọkùnrin ṣé òun ló wá mú kóbìnrin wa máa ṣèṣe kúṣe kiri kọ́kẹ́nu ọkọ má kà mọ́. ọmọbìnrin ló ṣèṣe kúṣe o. ojú wa ló máa ṣe ìwọ là ń wò lọ. àwọn fẹ́ fọmọ́tò ló ń tiẹ̀ wèrè ara ọ̀gá rẹ̀ mọ̀ ti fẹ́ ràn. iyò báyìí dùn ẹ. ìfẹ́ mà lélẹ̀ yìí o bó ṣe ó dẹ̀ ronú ń pa ìyàwó ẹ̀
ìwà burúkú kó obìnrin wọ́n bó ṣe ronú ó tún gbé fọ́tò ẹ̀ orí ó tún gbé jó ó tún gbé fọ́tò ó tún gbé jó ìfẹ́ yìí máa pọ̀ ooo. èyí bẹ́ẹ̀ náà ṣe nífẹ̀ẹ́ fẹ́ẹ̀kì ń jó ní inú ká padà wá rí pé ìfẹ́ gbóná lẹ́ni ìfẹ́ gbóná lọmọkùnrin yìí ń bomi ọmọbìnrin yìí lò ìfẹ́ gbóná burúkú ayé ni. ìfẹ́ gbóná bẹ́ẹ̀ni èwo ni ìfẹ́ gbóná èwo ni ìfẹ́ tútù. ìfẹ́ gbóná lélẹ́yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ lè rí pé ń gbé fọ́tò òjò nígbà ló ti gbé jó gbẹ̀yìn. ìgbà tí ò rí ilé àwọn tí ń ní fílẹ̀ nìyẹn tó bá tún wáyé tọkùnrin bá tún ṣe nǹkan kan ẹ wà máa sọ pé kinní kan Ọlátọ́jú ọ̀run wá sáyé ìfẹ́ ni mo yàn. ṣé ẹni mo ẹ̀ṣẹ̀ di zoom iṣẹ́ ni tó ń bèèrè táìmù mo kúrò níbi iṣẹ́. mo ní táyìn wo ló kúrò iṣẹ́. ok fine kúrò iṣẹ́ fine. jọ kí n tó délé ńkọ́. kí ni táyìn sọ sí 6:30 wọ́n tẹ̀lé pé ó ń catch walking gan ni lójú ọ̀nà o ò lè délé ní 6:30 ó pẹ́ jù 5:30 ó ti gbọ́dọ̀ wọlé. ṣé èṣe pé nǹkan mi ti ń wọ̀ jọ ṣé mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ lè ní ni àbí ṣáà mo bẹ̀rẹ̀ iṣẹ́ tó fi wá di pé òun ṣọ́ mi lọ́wọ́ òun ṣọ́ mi lẹ́sẹ̀ owó táì ṣé pàṣẹ mo close ní 5 ṣé mo fẹ́ fòde lé ni. èmi sọ ẹ̀rọ. mo ṣé òṣọ́ mi ni. ṣé òṣọ́ mi ni. gbàtí mi ṣiṣẹ́ tó ṣe bẹ́lẹ̀ gbàtí mo lọ bí jẹ́ tó o sọ̀rọ̀ sí mi jẹ́lẹ̀ já. ibi tí mi ò níṣẹ́ lọ́wọ́ mọ́ kó wá ní ìwé ẹ̀ ibi ẹ̀kọ́ ojú oúnjẹ tó wà ní kíṣìn ìwọ lọ rà síbẹ̀ ẹ̀bí ẹ̀kọ́ wà á ti ń dùn mí gáragárá so just have in mind that you can just call me at any time you like. òbíàwó ilé ó lọ bí iṣẹ́ ó close to 5 o'clock ó délé ní 6:30. 6:30. How many minutes? Àbí how many hours mo fi ń rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi jẹ́ pé ìlórí pé mo délé 6:30. Then I've never for once complained. Ṣé mo complain fún ẹ rí pé bí mo ṣe ń gbélé yóò sún mi ni? Mo ṣe mo complain. Okay, náà nǹkan tó fẹ́ rí pé kájọ máa fìdí gbòdì inú ilé àbí. Question mo bèèrè. Ó sì sọ̀rọ̀ sí mi náà. Ipe mi ò níṣẹ́ mi ìlé control ẹ̀. Ayébẹ̀kọ́, ọ̀rọ̀ tí mo sọ sí o ti ń bí ẹ nínú. Wọ́n ti sọ bẹ́ẹ̀. Pé tọ́kùnrin ò bá níṣẹ́ lọ́wọ́, ó máa di gbàpọ̀lẹ̀ níwájú ìyàwó ẹ̀ ni. Mi sọ bẹ́ẹ̀ question ni. Má jẹ́ kó wá ní nǹkan tó fẹ́ nìyẹn. Fine, let me know. Come straight. Ọmọ wo ò ní láti máa parabulate. Let me know. I will wait for you. I know you want. Yes. O mọ̀ kọ́ tó ń ṣe o. O mọ̀ bí tó ń lọ. Torí pé mi ò ní owó lọ́wọ́ lásẹ̀. Wọ́n ti ní tó pé kò ní bá ti níṣẹ́ lọ́wọ́. Àwọn ìwà ń ṣe bó ṣe wù wọ́n ni. Continue. Máa ṣe lọ. Máa ṣe lọ. Ó yẹ dàgbà. Enough of this. Enough of this. Lójú fẹ́ pa mí ni. Ṣé o fẹ́ wọn lọ́kọ ni mo lọ́kọ ni? Ṣé o fẹ́ pa mí ni? Spare me this place. kò ní pariwo yóò jẹ́ pa. You can see this happening again. bírú kankan náà ní ẹ̀rí kọ̀mọ́ nǹkan tí yóò sì má bà orí rẹ̀ ti gbóná ọmọ ọlọ́mọ níbo ó ti kọ̀. ṣé ìyàwó gidi nìyẹn kọ́kọ́ máa pè é pé kó ń bá kí gbé gbogbo ẹni yín síbì kan ẹbí nǹkan kan náà gbogbo yín ẹbí nǹkan kan náà gbogbo yín ẹ̀rí kírésì ẹ̀rí bó ṣe ń ṣe. tá a bá wo fíìmù yìí tán tó bá dé pé lọ wùwà tóbìnrin wù ká tó máa fojú ẹ rí wà rí. ẹ dákun torí Ọlọ́run wá obìnrin yóò lọ bí iṣẹ́ mọ́. ó tẹ fóònù ó dẹ̀ kó tẹ fóònù mà ní. ọkọ náà máa ń tẹ fóònù àbí wọn ní iṣẹ́ mọ́ ni pé obìnrin náà ti wá ó ti sọ́ di dàbí mo sì dà báyìí o. ẹ kò ṣáà máa wò lọ máa wò ìbájọ́ ń wo iná. ọkọ ń wo ìyàwó ẹ lójú ìyàwó dẹ̀ ń wo fóònù irú lẹ́wù wo nìyẹn gan-an. ojú burúkú wo ni fi ń wọ. wàlẹ́ ìwọ́n máa rí sífù kọ́ mà ní kó má jẹ́ pé bí ọkùnrin ló ń kọlù. Sinmi ẹnu yín gbogbo ẹ̀ náà lọkùnrin kọ́ọ̀lù ọkùnrin ní kọ́ọ̀lù ọkùnrin ní kọ́ọ̀lù. ilé obìnrin ẹ̀ kì í fẹ́ ní respect fọkùnrin rárá o níbi tí baálé ilé ó jókòó síwájú ẹ̀ ó dẹ̀ kọlù. àwọn ọmọ sùkúù rẹ̀ àtijọ́ ni tọ́jọ́ lọ sí skul wọn náà ń pera wọn ẹ̀bẹ̀ gbọ́ ẹ̀rí bó ṣe ń bá sọ̀rọ̀ ẹ̀rí bóyá kò sínú pílátífọ́ọ̀mù àbí kí wọ́n máa ń pè é bóyá kò sí bẹ́ẹ̀ kò sínú pílátífọ́ọ̀mù kọ́ tètè sọ fún un. ok ó dáa. wọ́n ní fi ara wọn téèyàn bá jáde ní skul kan náà báyìí tẹ́ ẹ bá ti jọ lọ síwá tẹ́ ẹ lọ sẹ́yìn ẹ tún pera yín pọ̀ ẹ mọ bára yín ṣe. ọkọ ìta ń wò ó nà báyìí já máa wò kàtó ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ ọkọ yìí mà ní sùúrù o kó jẹ́ mi adúgbò àrán. ẹ dákun kí lẹ́sìn ẹ mọ̀ náà òun náà mọ̀ ti fẹ́ nà mí kó ní sí ń wo òun. má jẹ́ kó mọ̀ pé ẹ̀ṣọ́ kò yí ni mí ọmọ yẹn bí lólú
wájú nìran bàbá wa fi ń gbọ́ta. ẹ̀dùn nǹkan kan ti ń sọ ọmọkùnrin wọn. ó ń wo ìyàwó ẹ̀ ó ń wo lójú ó ń wo pé kánàyọ ó ń wojú ìyàwó ẹ̀ pé kánàyọ ọkùnrin yìí mà ní nǹkan ti ń sọ sùúrù ọmọkùnrin lórí ìjókòó. ó ní sùúrù gidi o obìnrin ò ti wà ní rẹ̀spẹ̀tì ní ọmọbìnrin sì dùn. irú ìwàkiwà tó máa ń wù ń gbà yẹn tí mo sọ fún ẹ náà lóbìnrin yìí wù yìí máa wò. ojú ìpọ̀ ẹ̀yin ọkùnrin lójú burúkú lọ. já gbọ́ ọ̀gá tó fẹ́ sọ. ẹlẹ́dàá o. ìlàgùn ìpọ̀ o. What an insult. ó ti mọ̀ pé àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ń pè kò lè sọ̀rọ̀. Ó dà. ó tún ṣe fídíò kan níbi tó ọkọ máa wà lórí ìjókòó abóòrí kọkọ ẹ wà lórí ìjókòó ni ọ̀rẹ́ rẹ̀ ni àwọn ọ̀rẹ́ òṣìwò nìyẹn. irọ́ ni o. alẹ́ ni ó ṣàtìyẹn. your cosmate. kí ló wá ṣẹlẹ̀. ó sì nǹkan kan apọ̀ wọn náà ń plan reunion tí nǹkan tó pè mí fún nìyẹn tí mo dẹ̀ wò pé àwọn tó kù púpọ̀ ẹ̀kọ́ díẹ̀ ni máa rí wọn kò yí ọkọ mi. fóònù. Give me that. Are you okay? Ọlọ́run ní ìwé ìyàwó ni cosmate ẹ̀ lóun ní ìwé àbí tí mo wọ̀. I send 5 pictures sí wọn nìkan. ṣé tí ẹnìkan ṣé tí ẹnìkan. ó ń ṣò pé òun ní mọ́zù. Okay. Ìyàwó ni. Your cosmate send this thing to you. Irú ọkọ mi náà. Kí ló mean? Wo. See. Ìyàwó sílẹ̀ wo náà ní sùúrù náà. Kí ló mean? Kò dáhùn. Jọ́rí. Nísùúrù ọkọ mi, kò sí nǹkan kan láàrin wa. Ṣé nǹkan bá wà láàrin wa, màá máa bá chas lójú àti màmá mi receive call lójú ẹgbà sí mi ní gbogbo tí mo hide náà. Okay, the union. Lórí láìpẹ́ báyìí, àṣírí yìí ò rí bẹ́ẹ̀ tù. Tó o bá tó sọ anything, máa fọ́ fóònù yìí mọ́lẹ̀. ìdíyà o wọ́n lọ́run. sí wàhálà ibi dá tún wọn kan tó tún ṣẹlẹ̀ o. ọ̀wọ́ tó bẹ́ẹ̀ lọ́kọ́ kẹ́rù ẹ̀kọ́ jáde nílé ọkọ ni. ojú oorun lọ́dẹ̀ kan wà wọ́n sùn lọ́wọ́ ni. ọ̀làlà. wọ́n sùn. yé apàtẹ́sọ̀ ti fẹ́ pa ọkọ láti ojú oorun. irọ́ ó ya wèrè ni o. Wọ́n ní wọn rán àlá lóru tójú bá wọn máa sọ fún ètò tí gbọ́. Nínú àlá tí mo láì bébí mi mo mọ nǹkan tí mo rí àwọn èèyàn kan wọ́n pọ̀ wọ́n ti ṣe ń lọ báyìí wọ́n ń lọ sí inú iná àwọn èèyàn yẹn pọ̀ gan-an mo wá rí bàbá kan báyìí tó máa ń rí nínú kàlẹ́ndà àwọn muslim yẹn tó máa ń pè ní káúlà wọ́n pè ní bá káúlà kí náà tó ń pèrò pẹ̀lú náà ṣèyí kíní kan náà kí àbáyẹn ní lùkùn funfun báyìí àbáyẹn kàn ní ọmọ mi wo tí o ti rí àwọn ènìyàn tó ń lọ sínú náà ó ní ó bá mi sọ̀rọ̀ gan-an tó pọ̀ bí déédéé mo kàn rántí sí bẹ́ẹ̀ ni pé kókó bẹ́ẹ̀ ni pé mo fẹ́ ká di mùsùlùmí tó táwa di mùsùlùmí nǹkan máa dáa gan fún wa wọ́n jẹ́ kó yé mi pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn àlàáfíà ni aláìbá mi lẹ́rù gan. ṣé kò jẹ́ pé kò ń ṣe àwọn nǹkan tó lálẹ́ àná. gbàtí mi kì í ṣọmọ kékeré mi ò tiẹ̀ rú rárá o a sọ̀rọ̀ ká mùsùlùmí lánàá a bá sọ̀rọ̀ ká mùsùlùmí ni kódà a sọ̀rọ̀ ká ṣọ́ọ̀ṣì gan lánàá akàndé àjọsọ̀rọ̀ àdẹ̀sùn ni
wo jẹ́ ká sáré bèbè sẹ́ ìpápápá jẹ́ ká di mùsùlùmí tá bá di mùsùlùmí nǹkan máa dá sí fún wa lójoojúmọ́ ó ti gbọ́ so kò ju bẹ́ẹ̀ lọ ìyàwó mi. kò sí ẹ̀sìn tí mo ṣe ṣàlàáfíà tó bá jẹ́ yìí ẹ mọ̀ pé ìdílé nígbàgbọ́ lè ti wá. ìyá tèmi náà mo mọ̀ àtèmi náà. nígbàgbọ́ lẹ́yìn náà dẹ̀ ti wá. bẹ́ẹ̀ ni. ó ní ẹ̀sìn. wo ìyàwó mi eléyìí gan kọjá àlà wọ́n gbé mi lọ sínú ìran ni so kò sí nǹkan tó bá ṣe ìtàwé ṣe ń sìn ju pé jẹ́ ká di mùsùlùmí dáṣọ. bẹ́ẹ̀ ni ó ṣe ìyàwó bẹ́ẹ̀ ni kí tún ni. ṣé o pé èmi ò kàn lè dáadé lọ sọ fáwọn dáàdi pé ti di muslim bí ẹ ṣe sọ́nà ló ṣe máa wà ṣe. kẹ́yìn gbé ìgbésẹ̀ bí bá ṣe máa lọ ṣàlàyé fáwọn. sórí ní ti dáàdi yẹn kékeré ni tójú bá ti mọ́ ń sìn ó dẹ̀ pé dáàdi náà màtí dáàdi náà á close dáadáa máa yẹ ìpínlẹ̀ fún dáàdi kì í ṣe pé bóyá èrò mi èrò tó wá látọ̀dọ̀ Ọlọ́run nílé so bó ṣe rí nìyẹn ti gbọ́ jẹ́ ká di bẹ́ẹ̀ nísìnyí a máa sùn tójú bá ti mọ́ gbára báyìí máa lọ ṣe bó tó yẹ kí n ṣe ṣé o ti gbọ́ jẹ́ ká gbàdúrà ní orúkọ ànábì sọ́pà mi. wọ́n yẹn gbà kọ́ ni. wọ́n lọ ṣe ń gbà. orúkọ ànábì kẹ̀. ní ọlá iná àti iná fatia jẹ́ ká sùn tó ti gbọ́ gbogbo rẹ̀. prayer lójú o. ṣe bó ṣe fẹ́ join ni. ó yẹ káàná bí mo ti sọ gbogbo rẹ̀ fún un káólà àdìgẹ́ kó ń rí ó yẹ kó ti sọ fún un. Allahu Akbar. nǹkan kan náà gbogbo yìí. àwọn wo lélẹ̀. sí ìsí ọ̀rẹ́ bàbá Deborah rẹ̀. àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì lélẹ̀ yìí o. ó lágbára o. ewu ẹ gbọ́dọ̀ gbà yín pásítọ̀ ẹ gbọ́dọ̀ gbà. kí ni ẹ dẹ́kun wọn ní ọkọ rẹ bọ nẹpà bọ lórí iná kí ló lọ ń bu ìyá ojú wọnú ilé wọn fún. sẹ́ẹ̀rì nǹkan èyí bẹ́ẹ̀ náà ṣe bẹ́ẹ̀ tó wá pọn mí ilé wa nu tẹ́ ẹ mú garawa tẹ́ ẹ fi gbá lórí. torí pé ọmọkùnrin olókè fẹ́ wá pọn mi nǹkan kan náà. ìgbà tó fẹ́ wá pọn mi tóun náà máa bọ́ lọ́wọ́ tó lòun fẹ́ wá tọrọ ọbẹ̀ mo mọ̀ pé nǹkan míì ló ń bá bọ̀. ìwà burúkú tí wọn náà máa ń wù òun náà ló tún sọ yẹn dáadáa olùkẹ́mi àgbàrú ẹ̀ ó wá sọ mí di gbẹ̀rù dání. ń dẹ̀ pé kankan náà gbogbo yín kò sì sí nǹkan tẹ́ ẹ lè ṣe àwọn òbí a lè jí ẹ pa wá dànú ẹ lè pa wá o. ẹbí tẹ bá tiẹ̀ máa rí lé gbogbo lé nísìnyí obìnrin ni máa ń jẹ́ láǹlẹ̀ dì sí ọ̀sẹ̀ kù. o ti wá lóko rè mí ọkọ ẹ àbí wẹ́ẹ̀bìlẹ̀ mi ní kú kan bí o ṣe yíyẹ mo ṣe wà yìí mi ní kú òkè o sọ pé o fẹ́ di lálẹ́dì o fẹ́ láì ṣe pé o wà níjẹ̀bú tí gbogbo àwọn obìnrin di lálẹ́dì tó tó wọ́n kọ́kọ́ wọn tán èmi ò ní gbàrú ẹ o mi nígbà kó pa mí. Bàbá Deborah bàbá Deborah mọ́ dájú òun fẹ́ nìkan gan lẹ́yìn mi gan nìyẹn o àṣírí ẹ̀ tú wá padà tú wá fíìmù yìí gangan ìdààmú òru yìí ló jẹ́ káṣírí ẹ̀ tú báyìí mi nígbà kankan tó jọ bẹ́ẹ̀. gbogbo àwọn ọmọ alágbó gbogbo àwọn ọmọ olóbì tẹ́ mú tẹ́ ìrún kí ẹgbẹ̀gbẹ̀ ògiri. ọmọ alágbó kí ni ṣé kí lè máa ṣe dára nínú ilé kọ́ ló jẹ́ kí n máa ràgbé lọ́wọ́ ọmọ alágbó. nígbà bá ràgbẹ́ tó tẹ́sí rẹ̀ ara ẹ̀ náà iná ló náà bá bọ̀ bàbá Deborah ò gbọ́dọ̀ gbà tètè wọ́n jẹ́ kán bá yí ọmọ rẹ̀. mi ní gbàrú ẹ̀fẹ̀ lájà dáná fẹ́ máa dánwò nínú ilé yìí ok nǹkan tó fẹ́ máa kọ́ ṣe lélẹ́yìí well play. sọ ma pé bí a bá ti ṣeré nínú tíìfì báyìí tá a bá ti wò á mú àfìsọ̀gbọ́n kọ́ ni ìtẹ́ ń ṣe gangan ní ń tàṣírí yìí. ṣé ìwà tiẹ̀ kọ́ ni wọ́n kọ́ ló ń sọ̀hún ṣé ìwà tiẹ̀ gangan kọ́ ni. ìwà wo ni ti tèmi tí ẹ bá ṣe tá àwọn òdìní òfin ta fi ń kọ́gbọ́n sáàmù pé gbogbo ẹ̀yin ọkùnrin ìkànnì yín ni ọmọkùnrin ṣe wà ìkànnì. ó sì mọ̀ pé kó tó di pé mo wá fẹ́ gẹ́gẹ́ ìgbà yìí ó mọ bó ṣe rí tó di pé gbogbo ẹ̀yin obìnrin ẹ̀kọ́ máa ń ṣe nǹkan tó máa ń rùn yẹn nú gidigidi. ṣé àmì pé ẹ fẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ ni. kíni. ṣé àmì pé níjọ́ òní náà bí mo ṣe báyà múlíká níbi ẹnu ọ̀nà yàrá wa nu tó fẹ́ jáde pòkì tó fò jáde bí òkété tí wọ́n ti ná bọ́ sáà rẹ̀. ṣé ìmọ̀ bẹ́ẹ̀. ìyá múlíká ṣèbí wàá gba kẹsẹ̀tì tó fẹ́ wò ni. ó gba kẹsẹ̀tì. nǹkan tó fẹ́ wò gẹ́gẹ́ ló wá gbà lọ́wọ́ mi. gba kẹsẹ̀tì ẹ̀yin gbẹ́dúlá Adékọ́lá ti ń fún kẹsẹ̀tì yìí kí. sẹ́yìn jẹ́ bẹ́ẹ̀ kò sí wàhálà. sí wàhálà ẹnu ẹ̀ láwa yẹn kì í bólówó nú ẹ̀yin náà kúrò ń bíbá yẹn wo lò jì tẹ́yìn pásítọ̀ yẹn náà ń ṣe gan látẹ̀kán. ibi bàbá Deborah náà ń bá wí. bàbá Deborah wọ́n wá sọ fún mi pé kó má jẹ́ kó bá yí ọmọ ẹ̀ jẹ́. bàbá Deborah kọ́
wọ́n má ṣe nǹkan tó máa bí ẹnu o. pásítọ̀ wọn rèé o. ara àwọn kan náà sọ náà nìyẹn ìwọ náà wo bí pásítọ̀ ṣe yọkùn ṣé ó yẹ kí pásítọ̀ máa yọkùn. ẹ fà fún pásítọ̀ lọ ẹ fà fún pásítọ̀ lọ nígbà pé níjọ́ ní tìmọ̀ dídá. Fada Amuda ṣèyàwó Fada Amuda. ẹ ti báyé dèbò rà jẹ́. kí ni. ọmọkùnrin ó táyé ṣe ní ẹsẹ̀ àlàáfíà ó ṣe nìka yìí báyìí ni ṣé òrí kí nìka yìí ló ń ṣe. kílẹ̀ nìka kílẹ̀ nìka fìlà búkú tó dé sórí níbi kóńgó ẹsẹ̀ kí ni á tún dàbò dèbò rà lórí bí ẹ̀kú egún ìtorí ọlọ́run. bí àwọn obìnrin gidi nínú ẹ̀sìn Islam wọ́n ti gbọ́dọ̀ múra òun ló ṣe ṣe yẹn inú ẹ̀sìn ọ̀la ló ṣe wọ́n. Àmúdá. sọmọ pẹ̀lú tó o ṣe fún mi nù nígbà tẹ́mi àti ẹ̀ tá a jọ mọ́ra tó ọkọ́kọ́ fẹ́ kọ́ni ọ̀fẹ́ sí mi sọmọ wípé mo sọ fún ọmọ ní mùsùlùmí ni mí ní kí oníwọ ní o ṣe mùsùlùmí o àbí tó wí kọ́ ni. ṣé sọmọ pé mọ́sísì ló kọ́ rẹ nínú ọ̀yátọ́rọ̀ wa wọ̀ tán kí a lọ sọ pé mo ṣe o ṣe. jọ ṣe sùúrù ṣé mi bá ṣe mùsùlùmí yẹn fóṣù mẹ́fà. níbo ló ti mùsùlùmí. ṣé mi mo bá ṣe mùsùlùmí. wọ́n Àmúdá Fada Àmúdá. ẹ máa wo yín àfa àná. Fada Àmúdá. ẹsẹ̀ yóò lẹ́yìn bí òkú ìyá jọjọ. àní ó ti yí padà lórí pẹ́ǹtì ó bọ́ sínú ẹ̀sìn Islam. pásítọ̀ bàbá Dèbórà. sí bàbá ògbọ́mọlá. mọ̀mọ́ ẹ̀yin náà sì wá torí Ọlọ́run obìnrin yín o. tó ń ṣe àbí àmọ́ sì ní tẹ́ẹ̀bí oríṣiríṣi obìnrin. inú ẹ̀sìn gidi ló ṣe ẹ̀bọ́ sí ẹ̀sìn Islam ẹ̀sìn tó dáa ni. ẹ̀yà gbọ́dọ̀. Allahu Akbar sallallahu alaihi wasallam. àsọpọ̀ ọ̀jẹ̀sìn fọ́dẹ́ bí mùsùlùmí ni ebi kìrìsìtánì lòun ẹ bá kọ ẹni pé kìrìsìtánì ni straight òfìlẹ̀ sí di kìrìsìtánì. àwọn méjèèjì kìrìsìtánì jọ ni wọ́n ṣùgbọ́n nígbà tí ànábì yọjú sí Allahu Akbar sallallahu alaihi wasallam ìgbà ni ó bọ́ sínú ẹ̀sìn Islam. bàbá àṣàfù adúbíàrún ìwà rékèrèkèrè o ẹ̀tàn lélẹ́yìn fẹ́ ẹ̀tàn burúkú ni òkè ṣe fẹ́ lọ́mọkùnrin yìí ní sọmọbìnrin yìí o. Ṣàfù bẹ́ẹ̀ mò ń sọ fún ọ ìwọ máa wòran. Ṣàfù ara nǹkan tá à ń sọ náà lélẹ́yìí o àwọn ti parí nìka ìnù àbí. ẹ̀yin ìgbéyàwó àrí. àbí kí. wọ́n náà fẹ́ daṣọ bò lórí àbí kí lọ́nà ṣe ń bí. ṣebí jẹ́ police station ni ó ń ṣe ìyàwó ń bí ni ọmọ ó ń ṣe ìyàwó ní káyì àwọn mùsùlùmí ó ń ṣe ìyàwó ń bí. kọ́mọ́jẹ ẹni sùúrù kọ́mọ́jẹ tí wọ́n pè yín ṣé àǹkárá tó ní kẹwàá wà níbi lélẹ́yìn ni. àwọn èèyàn tó wọ̀ ọ́n bí èèyàn ńlá aṣọ kiri náà wò wá ẹ wá wá ẹ̀yà ẹ padà sá. sórí òwò ojú òwò ẹni tó ń bá sọ̀rọ̀. wọ́n ní kí ẹ padà síta ọ̀fẹ́ kì í ṣe pé má jẹ́ ń ta ara ẹ̀ṣọ́ lọ́wọ́ ọba o. ọmọ mi tọ́lọ́ fẹ́ jẹ nǹkan fún mi wọ́n ní kí èmi padà síta. bọ́ọ̀lù síta ẹgbẹ́ dàgbà síta. àwa tí a wá ṣèyàwó. àbọ̀ àgọ́mọ́. àbọ̀ àgọ́mọ́. Bàdà Àmúdá. Bàdà Àmúdá o. Oníyàwó ṣèyàwó. Oníyàwó ṣèyàwó.